Ilé-ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà múná o. Àwọn fáìlì àtàwọn oríṣiríṣi ìwé ó sì ti jóná gúrúgúrú báyìí. Ẹnìkan ì tíì mọ ìdí àti nǹkan tó ṣokùnfà bí iná ọ̀hún bó ṣe ṣẹ́yọ ní ọ́fíìsì àwọn adájọ́ àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ilé-ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti bẹ̀rẹ̀ sí ní jóná lọ́wọ́lọ́wọ́ báyìí. Lónìí ọjọ́ Ajé ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2023. Ilé-ẹjọ́ náà tó wà ní 3 Arm Zone ní olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Àbújá tó jẹ́ ọ́fíìsì àwọn adájọ́ àgbà mẹ́tẹ̀ẹ̀ta ní orílẹ̀-èdè yìí. Ohun tó ṣokùnfà iná náà ni kò tíì yé ẹnikẹ́ni, ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ panápaná wọ́n ti wà ní ibi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ń gbìyànjú láti pa iná ọ̀hún. Ìròyìn tó tó wa lọ́wọ́ ní yàjóyàjó òun ló fi léde wípé ìdí tí ìṣẹ̀lẹ̀ yìí fi ṣẹlẹ̀ ni kò tíì yé ẹnikẹ́ni àti nǹkan tó ṣokùnfà iná ọ̀hún. Ṣùgbọ́n ọ́fíìsì àwọn adájọ́ àgbà mẹ́tẹ̀ẹ̀ta ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti ń jóná lọ́wọ́lọ́wọ́ báyìí. Agbẹnusọ ilé-ẹjọ́ àgbà ọ̀hún dókítà Festus Akande ó ní àwọn ìwé àti àwọn fáìlì kan ó ti jóná. Akande ní iná náà ṣàkóbá fún ọ́fíìsì ọ̀kan nínú àwọn adájọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ kò dárúkọ èyí tó jẹ́ gan nínú àwọn adájọ́ àgbà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún. Bákan náà ló ní iná mọ̀nàmọ́ná ló ṣokùnfà iná ọ̀hún. Ó ní àwọn òṣìṣẹ́ àwọn ló ti kọ́kọ́ gbìyànjú láti pa iná náà pẹ̀lú àwọn ẹ̀rọ tí wọ́n fi ń pa iná ní ọ́fíìsì ìyẹn fire extinguishing. Ó fi kún un pé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn fáìlì kan ó ti bá iná jíjú ọ̀hún lọ, ó ní àwọn sì ti ń gbìyànjú láti dóòlà àwọn ènìyàn. Ó ní ẹ̀mí ò bọ́ sí, bẹ́ẹ̀ ni kò sẹ́nikẹ́ni tó farapa, ṣùgbọ́n ọ́fíìsì àwọn adájọ́ àgbà mẹ́tẹ̀ẹ̀ta ní orílẹ̀-èdè Nàìjíríà ó ń jóná lọ́wọ́lọ́wọ́ ní ìlú Àbújá.